أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي لا يخاف عليه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. ثم الصلاة والسلام على رسوله الكريم مولانا محمد صلى الله عليه وسلم الرؤوف الرحيم وعلى آله وأصحابه ومن اتبع هداه إلى يوم لا ينفع شيء إلا من أتى ربه بقلب سليم. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. Àwọn ìsọkú lọ́dún ìṣù ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ẹni làánà abẹ̀rẹ̀ lórúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run. Ọpẹ́ ni fún ọlọ́run ọba tó ṣe wípé kinní kan ò pamọ́ fún nínú tí ń bẹ ní òkè sánmà àti tí ń bẹ nílẹ̀ ẹlẹ̀. Ọba yìí ọba tó ń gbọ́ gbogbo nǹkan ni tó sì mọ ohun gbogbo. Ìkẹ́ àtọ́lá rẹ̀ kó máa bá òjíṣẹ́ rẹ̀ alápọ̀nlé ni ọ̀gá tiwa Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, ẹ̀yin tá a gbé dìde gẹ́gẹ́ bí olùtọ́sọ́nà kó sì máa jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo onígbàgbọ́ òdodo. Lẹ́yìn eléyìí a kíra wa pé àlàáfíà ọlọ́run orí ajẹ́njẹ́ tán rẹ̀ kọ́ máa bá ìlú kọ̀ọ̀kan wa láyè káyè tí a bá wà tí a ti ń gbọ́ wa tí a sì tún wò wá. Ohun tí a sọ̀rọ̀ lé lórí ohun tó jẹ́ wípé kò pamọ́ fún ẹnìkọ̀ọ̀kan wa náà ni nígbà tí ọdún bá ń parí lọ báyìí ní ọdún tí a ń fi òòrùn kà àwọn olè mẹ́ma wáyé pàápàá jùlọ lọ́dọ̀ wa tí adé olùtẹ̀lé Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Wọ́n á sọ wípé kò sí tó kàn wá nínú Christmas àti January 1st wípé èyí tó kàn wá náà ni ìtọ́lọ̀ ń gbé ẹwọ́n lé wa lọ́wọ́ tí í ṣe oṣù ojú ọ̀run ẹgbẹ́ Al-Qur'ani ṣe ìyé wa. Àwọn míì a sì sọ wípé ó kàn wá nítorí pé ṣebí náà la fi ń ka ọdún ayé tí a fi ń ṣètò ayé lápapọ̀. Àwọn míì sì dúró lórí wípé tó bá wọ oníkálùkù náà ni kí ó ṣe lórí ọ̀rọ̀ yìí. A ṣe àwọn àlàyé bíi mélòó kan bẹ̀ láti jẹ́ kí a tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà níwọ̀n àbá bí agbára wa bá ti ṣe mú. Ẹ̀bẹ̀ tí mo fẹ́ bọ̀ ẹ̀yin gbogbo èèyàn mi lápapọ̀ àti àwọn tó jẹ́ àfáà wa àtàwọn tí ń rò wípé báwa akẹgbẹ́ ni wá ní wípé wàfọ́ kọ̀kú lè ṣe eré àlíìmù àárín àwa gẹ́gẹ́ bí onímọ̀ máa pẹ́ tan òye sí àwọn ọ̀rọ̀ kan díẹ̀ ńbẹ̀ ni àmọ́ pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run àní sọ̀rọ̀ ìfẹ́ ẹnu. Naam, agbọ́nì ọ̀rọ̀ wa yóò pín sí méjì lórí ọ̀rọ̀ yìí. Alákọ̀ọ́kọ́ ni wípé kí là ń pè ní ọdún. Ìpín ẹlẹ́ẹ̀kejì yóò dá lórí wípé ṣíṣe nǹkan kan lásìkò ọdún ọ̀hún gẹ́gẹ́ bí ayẹyẹ àbí nǹkan míì. Ìhà wo ni Mùsùlùmí gbọ́dọ̀ kọ́ sí kí ni ìtumọ̀ ọdún? Tí Yorùbá bá sọ pé ọdún ó ṣeé ṣe kí n tí a fi pè é ní kó kéré, ṣùgbọ́n tá a bá wò nínú ìtumọ̀ èdè ni. Lápẹẹrẹ tá a bá sọ pé ọdún nínú èdè Lárúbáwá ó ń túmọ̀ àlìáyédù. Àwọn Lárúbá sì túmọ̀ pé éèdù yóò túmọ̀ sí máyà éèdù kulla hin, nǹkan tó pé tó bá lọ yóò tún ṣẹ́rí padà wá. Yálà ìṣẹ́rí padà rẹ̀ wákàtí ló jẹ́ ni, ojoojúmọ́ ló jẹ́ ni, ọ̀sọ̀ọ̀sẹ̀ ló jẹ́ ni, oṣooṣù ló jẹ́ ni, àbí lọ́dọọdún bákan náà. Tí a bá tún sọ pé ọdún ó ń túmọ̀ òǹkà ọjọ́ tí a wá fi òdì sàn ìwọ̀n sí wípé déédéé báyìí ọmọ jẹ́ ọdún kan, èyí tí àwọn olóyìnbó ń pè ní year calendar. Èyí tó dé wípé a máa rí méjì, yálà ká fi òṣùpá kà á ni àbí ká fi ọjọ́ kà tí bá ń fi pé 365 days tá a sọ pé ọdún kan lélẹ̀. Eléyìí la ń pè ní kàlẹ́ndà lédè òyìnbó, èyí tí lábá ń pè ní. A máa sábà túmọ̀ dídè ìṣẹ̀lẹ̀ kan mọ́lẹ̀. Lápẹẹrẹ tí lábá bá sọ pé àbí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àmàlì fìlì, a sọ pé a bí ní
ọdún elérin, ọdún tí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀, ọdún náà ni Yorùbá ó pè é. Bẹ́ẹ̀ náà ni tí wọ́n bá ń ka nǹkan ọdún bọ̀, wọ́n á máa sọ pé ọdún ikú ọ, ìyẹn ni pé ìlú kan tó wà ní Kwara nígbà náà tó jẹ́ ìlú tó tóbi, à ń pè ní náà ní kú ọ, tí gbogbo ẹ̀ sì jóná pátápátá, tí ìlú náà tí kò sí kò jẹ́ ń ta tí ò sí òrùlé kankan bẹ̀ mọ́ ta lè pè ní kú ọmọ lónìí, ṣùgbọ́n ìtàn dé mọ́lẹ̀ wọn máa wá bí de ìtàn mọ́lẹ̀ yìí pé nǹkan báyìí ṣẹlẹ̀ ní ọdún ikú ọ. Bákan ọdún náà ni Yorùbá ó pè é. A túmọ̀ ìgbà tàbí àsìkò lápẹẹrẹ, ìyẹn ni pé láwa ń pè ní asiru, wọn á ní asiru lè jahiliya, ìgbà àwọn ọdún àìmọ̀kan lárúbáwá, wọn a máa dákọ pé asiru lè hadid, àwọn ọdún tó jẹ́ pé irin là ń lò nígbà náà, ìyẹn ni pé ìgbà ọdún náà ni Yorùbá ó pè é. Bákan náà ọdún nínú èdè Yorùbá wọn a túmọ̀ sí ihtifal, ìyẹn ni pé lédè òyìnbó celebration, kéèyàn máa ṣe ayẹyẹ kan. Lápẹẹrẹ tí kìí ṣe pé ọdọọdún náà máa ṣe, wọn a ní kí ní í ṣe ọjà lówó kan ní ó wá ń sọ bíi owó. Ihtifal tí olóògbé pè ní celebration, ọdún náà ni Yorùbá ó pè é. Bẹ́ẹ̀ náà wá ní tí ọdún bá wọ́n yí kó tó pé ọdún kan ká wá ṣe nǹkan kan níbẹ̀, ihtifal àbí ká pè ní celebration lédè òyìnbó, ọdún náà ni Yorùbá ó pè é. Gbọ́n nínú àwọn nǹkan tí a kà kalẹ̀ yìí, èyí tí àwa fẹ́ ṣàlàyé ń bẹ̀ náà ni kàlẹ́ndà tí Lárúbá ń pè ní asanatu àbí tí wọ́n pè ní am. Ọ̀kan nínú ẹ̀ ní tabẹ́ ṣàlàyé nù ní. Ẹlẹ́ẹ̀kejì tabẹ́ ṣàlàyé nínú ẹ̀ náà ni al-ihtifal, ìwá ṣe ayẹyẹ àbí ìṣe nǹkan kan ní ọjọ́ kan nínú àwọn ọdún wọ̀nyí. Ohun méjì tabẹ́ ṣàlàyé náà ni eléyìí. Nínú ọ̀rọ̀ Ọlọ́run tí ṣe Al-Qur'an, ìwé mímọ́ ti àwa mùsùlùmí, ọ̀rọ̀ Ọlọ́run fi rílẹ̀ ń bẹ̀ wípé ba'da a'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Inna iddata shuhuri inda Allahi isna ashara shahran fi kitabillahi yawma khalaqas samawati wal arda arba'atun minhum hurum. Ọ̀rọ̀ náà fi yé wa wípé òǹkà oṣù lọ́dọ̀ Ọlọ́run ọba 12 náà ni látijọ́ tí òun ti dá sánmà àti ilẹ̀ẹ́lẹ̀, tí 4 nínú ẹ̀ sì ń jẹ́ oṣù Ọ̀wọ̀. Tí a bá wo ọ̀rọ̀ yìí kò níyè méjì nínú, ohun tí ń dúró fún wa pé náà ni pé látijọ́ tọ́lọ́run ti dá gbogbo nǹkan kó tó dá Ànábì wa Adam tí ṣe bàbá ńlá wa àti Hawa tí ṣe ìyá ńlá wa, náà ni nǹkan oṣù tí ń jẹ́ 12. Èyí tí Ọlọ́run tọ́ka sí bẹ́ẹ̀ ni òun náà ni oṣù ojú ọ̀run tá a máa fi òṣùpá kà. Tá a bá ti lè ka 12, èyí tí mo kà yìí á rí ní Suratu Tawbah, Al-Qur'an chapter 9 ní ẹsẹ̀ 40. Al-Qur'an chapter 9 verses 36. Bẹ́ẹ̀ náà ni tá a bá tún wá tẹ̀síwájú tá a bá wọnú Suratu Yunus, Al-Qur'an chapter 10 verses 5, ó tún sọ ń bẹ̀ yìí pé huwa allazi ja'ala as-shamsa diya'an wal qamara nuran wa qadarahu manazila lita'lamu adada as-sinina wal hisaba. Ọlọ́run ní kó orí òòrùn àti orí, Ọlọ́run ní àwa la ṣe òòrùn ní tí ọmọ mọ́lẹ̀ gbòòrò tí mọ́lẹ̀ tí ọmọ tani lára. Ọwá ṣe òṣùpá nuran, ìmọ́lẹ̀ tiẹ̀ tí ó dé tí ó tutù. Àwa ṣe òṣùpá ní tí ó máa sọ̀kalẹ̀ ní sísẹ̀ǹtẹ̀lé kí ẹ lè bá a máa tibẹ̀ mọ òǹkà ọdún àti ìṣirò. Tí wọ́n sì fi ṣe òǹkà ọdún. Oṣù yìí 12 yìí, òun náà ló ń jẹ́ pé lédè Lárúbáwá Muharram, Safar, Rabiul Awwal, Rabiul Thani, Jumada al-Ula, Jumada Thani, Rajab, Shaban.
Ramadan, Shawwal, Sulqada, Sulhijja, oṣù méjìlá tí ó jẹ́ oṣù ojú ọ̀run ni lédè Lárúbáwá. Nínú èdè Yorùbá máa ń pè ní Ṣẹẹrẹ, Èrèlé, Ẹrẹ́nà, Igbe, Ògùdú, Òkúdù, Agẹmọ, Ògún, Ọ̀wẹ̀rẹ̀, Ọ̀wàrà, Bélú, Ọ̀pẹ. Oṣù ojú ọ̀run méjìlá yìí náà nìyí tí gbogbo ayé mọ̀ káàkiri tá a fi ṣe òǹkà ọdún látayébáyé. Ṣùgbọ́n báwo ni ọ̀rọ̀ January, February títí dé December báwo ló ṣe di tó wọlé? Ibo ló ti bẹ̀rẹ̀? Ìlú àkọ́kọ́ gbé ìmọ̀ jáde láti ìmọ̀ amáyédẹrùn jáde òun náà ní ilẹ̀ Egypt ti àtijọ́. Ọ̀dọ̀ wọn náà ni ohun tí a mọ̀ sí solar calendar, ọ̀dọ̀ wọn ló ti bẹ̀rẹ̀. Báwo ló ṣe wáyé? Àwọn Lárúbáwá nígbà tí òṣùpá méjìlá bá ti pé wọ́n mọ̀ pé ohun tí wọ́n tẹ̀lé náà ni wípé kí wọ́n máa retí ìgbà tí odò Nile tí ó kún tí wọ́n wá bẹ̀rẹ̀ ṣíṣe nǹkan ọ̀gbìn tí olóyìnbó ń pè ní Nile flooding. Wọ́n máa retí ẹ̀. Àmọ́ nǹkan kan tí ó kàn yé wọn ni wípé tí wọ́n bá ka òṣùpá méjìlá tó bá pé tí wọ́n wá retí kí odò Nile kó kún bóyá lọ́dún yìí ọjọ́ 11 lẹ́yìn tí wọ́n ka òṣùpá méjìlá tán ní odò Nile bẹ̀rẹ̀ sí ní kún. Nígbà tí ó bá dọdún tí ń bọ̀ ó lè jẹ́ gbogbo kó ti lé odò Nile tó bẹ̀rẹ̀ sí ní kún. Nígbà tí ó bá dọdún tó bá tún tẹ̀lé oṣù kẹtàlá ọ̀fẹ́ oṣù kẹtàlá tí í ṣe oṣù kínní òní ètò fẹ́ẹ̀ dé kó tó di pé odò Nile yóò kún. Ọ̀rọ̀ náà kò ṣe pé yé wọn, àmọ́ wọ́n ìgbàgbọ́ wọn gbà náà ni wípé kí wọ́n máa bọ odò yìí tí wọ́n bá ti rí pé òṣùpá ti pé méjìlá wọ́n á bẹ̀rẹ̀ sí ní bọ odò yìí wípé bíbọ táwọn bá ń bọ kò ní jẹ́ kó lè pẹ́ kó tó di pé ó kún. Kò yé wọn bó ṣe jẹ́ wípé àwọn àsìkò tí òjò wọn ń bẹ̀rẹ̀ ó ṣe ń di tí ó jìnnà sí i. Ṣùgbọ́n nítorí ìfẹ́ tí Ọlọ́run ní sí ọmọ ènìyàn tó jẹ́ wípé allamal insana ma lam ya'lam, a máa fi mọ ọmọ ènìyàn kan tí ò ti mọ̀ tẹ́lẹ̀. Ìgbà tó tó àsìkò kan àwọn onímọ̀ ìjìnlẹ̀ tí wọ́n máa ń wádìí nípa ìràwọ̀, àwọn astronomy, wọ́n padà rí wípé ìràwọ̀ kan bẹ tá ń pè ní ìràwọ̀ Zairus tí Al-Qur'ani ń sọ fún wa wípé ìràwọ̀ sìnrọ̀ ní Suratul Najm ní nǹkan bíi 3000 BCE, yẹn ni pé ẹgbẹ̀rún ọdún mẹ́ta kó tó di pé àbí ànábì wa Isa alayhi salatu wa salam. Òun ni wọ́n ṣe àbájáde rírí ìràwọ̀ sìnrọ̀ ìbí tí ṣe jáde. Wọ́n wá rí wípé àsìkò tó bá yọ jáde àsìkò náà ni ẹ̀kún omi Nile náà ló náà máa dé. Wọ́n sì gbìyànjú ẹ̀, wọ́n fi lára balẹ̀, wọ́n sì wádìí títí tí wọ́n rí wípé kì í sábà ṣe pa bẹ́ẹ̀ ní sí máa lọ. Wọ́n rí ìràwọ̀ sìnrọ̀ yìí wípé a máa yọ jáde lẹ́ẹ̀kan lọ́dún 365 day àti wákàtí bíi mélòó kan 365.25 days àti kọ́tà ọjọ́ yìí òun náà ni wọ́n ń lò tó fi jẹ́ wípé wọ́n fi pín òǹkà ọjọ́ sí 12 gẹ́gẹ́ bí òṣùpá 12 tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀. Wọ́n pín sí 30-30, ó ń jẹ́ 360 days tí wọ́n bá pín sí 30-30. Wọ́n wá fi extra ọjọ́ 5 ní kalẹ̀ àti láti máa jẹ́ èlé lórí oṣù. Láti ìgbà yìí òun náà ló fi jẹ́ wípé ìṣe òǹkà ọdún ó di tó pé méjì. Àwọn kan dúró lórí wípé òṣùpá 12 náà ní ọdún kan lọ́dọ̀ tàwọn, àwọn kan sì dúró lórí wípé nígbà tí ìràwọ̀ Zairus yìí tó bá ti yọ ni làwọn mọ̀ sí ọdún kan lọ́dọ̀ tàwọn. Nínú ìtẹ̀síwájú àwọn tó kọ́kọ́ gbà á ní pàtàkì jù permanently ni àwọn ẹni Roman. Kárán wa létí àwọn Roman Empire, àwọn náà lálágbára àkọ́kọ́ láyé tí wọ́n ń darí ayé. Lọ́gbà tí agbára kò lọ́wọ́ Roman, ó bọ́ sọ́wọ́ àwọn Germany, ó
ó kò lọ́wọ́ àwọn Germany ó bọ́ sọ́wọ́ àwọn Russia ó kò lọ́wọ́ àwọn Russia ó bọ́ sọ́wọ́ àwọn America àmàbàjú ó kò lọ́wọ́ tiwọn náà. Now àwọn Roman tí a wá sọ yìí tí wọ́n tẹ́wọ́ gba ìka ọdún pẹ̀lú 365 days àti kọ́tà yìí wọ́n mú ìtẹ̀síwájú bá nígbà tí ó di àsìkò iṣẹ́ ìjọba apàṣẹwàá ìyẹn ni Julius Caesar. Ìjọba ogun ló fi gba ìjọba ní ilẹ̀ Roman, ó sì jẹ́ ìjọba tá a mọ̀ sí dictatorship. Ohun tó bá ti pa láṣẹ òun náà ni abẹ́gé. Ìjọba Julius Caesar yìí ó dé ipò ní nǹkan bíi 45 BCE, ìyẹn ni pé 40 ọdún ó lé 5 síwájú kí a tó bí ànábì wa Isa alayhi salatu wa salam, títí di 44 BCE. Ọdún kan péré náà ni ó fi ṣèjọba kó tó di pé wọ́n pa. Ṣùgbọ́n lásìkò Julius Caesar yìí wọ́n pín nǹkan ọdún sí 12. Wọ́n wá ṣe àwọn nǹkan kó máa jẹ́ 31, wọ́n ṣe àwọn nǹkan kó máa jẹ́ 30, kí ẹyọ kan bẹ̀ kó máa jẹ́ 28. Wọ́n ti bá ti ń pé ọdún mẹ́rin kan máa fi ọjọ́ kọ̀ọ̀kan lé sí tí ó máa jẹ́ 29. Wọ́n ń pè yẹn ní leap year. Ṣùgbọ́n àdéhùn kékeré kan tó wà ń bẹ̀ ni wípé láti máa fi ọjọ́ kọ̀ọ̀kan lé lẹ́yìn ọdún mẹ́rin kò ṣe déédé tó, nítorí pé ohun tí òǹkà 365 days tó fi ń lé kò pé ìdá kan nínú ìdá mẹ́rin tá a mọ̀ sí kọ́tà tó fi ń lé. kò jẹ́ kí ìfà kọ́tà yọ 1/4 kò jẹ́ kó rọrùn láti fà yọ. Ṣùgbọ́n bí wọ́n ṣàṣẹ ń lò tí wọ́n yí mọ́ lélẹ̀ títí orí eléyìí náà ni àbí ànábì wa Isa Jésù alayhi salatu wa salam, orí ẹ̀ náà ni wọ́n bí ilé lórí. Lẹ́yìn tí ànábì wa Isa táǹkó ní Jésù alayhi salatu wa salam tó lọ tán, ètò tí àwọn Roman tí wọ́n ṣe nígbà tí wọ́n gbé ètò Christianity dé ọ̀dọ̀ wọn tí wọ́n tẹ́wọ́ gbà, wọ́n pín ìjọba sí wípé tí a bá pín àwọn churches sí oríkèéríkèé, àwọn láti ní cardinal 11. Cardinal yẹn ni wọ́n á pín àwọn churches tí bá ń bẹ láyé wọ́n pín sáwọn abẹ́ wọn. Àyẹn ni àwọn tí mò ń sọ̀rọ̀ bá wí ni àwọn ni Roman Catholic, àwọn náà ni ọ̀gá gbogbo àwọn churches tó kù tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ tí ń jẹ́ Christianity. Roman Catholic yìí wọ́n á pín ìsọ̀rí àwọn lọ́gàlọ́gà wọn sí 11 táwọn pè ní cardinal. Àwọn cardinal 11 yìí ẹni tí ó wà jẹ́ olórí pátápátá òun náà là ń pè ní pope yìí tó bá ṣaláìsí wọ́n á tún yan pope míì. Tí cardinal kan bá ṣaláìsí nínú cardinal 11, wọ́n á gbé ẹlòmíì tó súnmọ́ pé kó jẹ́ cardinal, wọ́n tún fún un jẹ́ cardinal 11 ọmọ ọbẹ̀ lábẹ́ pope. Àwọn pope tí wọ́n ń jẹ yìí nígbà tó wá dórí Pope Gregory ẹlẹ́ẹ̀kẹtàlá 1582, òun ló tún wá padà ṣe àtúnṣe nípa kàlẹ́ndà tí a ń lò yìí. Kí ni àtúnṣe tó ṣe ń bẹ̀ ni pé ó gbé ìgbìmọ̀ kalẹ̀ tó ṣe pé wọ́n wádìí wípé 365 days yìí kí ni iye òǹkà tí fi ń lé sí gangan. Wọ́n wá rí wípé kìí ṣe 365.25 rẹ́ bí ìgbékalẹ̀, ṣùgbọ́n etí ń bẹ lábẹ́ ẹbẹ̀ ni 365.24222 àtàwọn ìlésí díẹ̀díẹ̀, yẹn ni pé kò pé kọ́tà kan tán. Àwọn ìgbìmọ̀ tó gbé kalẹ̀ yìí wọ́n wá rí àwọn ìṣẹ́jú ìwọ́n rí dọ́gbọ́n sí i tó jẹ́ pé ààyè ò gbà wá láti máa ṣe àwọn àlàyé yìí lọ títí. Ìgbékalẹ̀ rẹ̀ yìí ló padà wá di ìtẹ́wọ́gbà. Eléyìí náà ni ọwọ́ adi tí a ń lò títí di òní eléyìí. A máa sọ pé January, February, March, April, May, June, July, August, September, October, November, December. Ìdí nìyí tí a fi ń pe solar calendar ní Gregorian calendar tí a ń lò lónìí lénìí. Ìgbà tí Pope Gregory ẹlẹ́ẹ̀kẹtàlá tó ṣe àtúnṣe oṣù yá pé ó ṣe é ní 1582. A sì sọ pé a bí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní 570. Ìtumọ̀ wípé ànábì náà ti lọ tán kí
kí Pope Gregory èyí tá ń lò lọ́wọ́lọ́wọ́ yìí kan tó gbé e kalẹ̀ nígbà Ànábì Muhammad náà ti lọ tán nígbà náà kí Pope Gregory náà kó náà tó ṣe àtúnṣe sí tá ń lò lọ́wọ́lọ́wọ́ yìí. ṣùgbọ́n àti Ànábì wa Isa alayhi salatu wa salam àti Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n bá oṣù lunar calendar wọ́n bá aláyé ní Al-Qur'an ti fi yẹn rinlẹ̀. Bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ wípé wọ́n bá solar calendar tí a ń fi bí òun ṣe ń yọ bí ṣe ń wọ̀ tó padà di January dé December lónìí wọ́n bá òun náà ní ayé ni. níjẹ́ pé méjèèjì náà ní òǹkà ọdún tí àwọn méjèèjì tí wọ́n bá láyé bó tilẹ̀ jẹ́ wípé àwọn tí wọ́n fi rinlẹ̀ wọn kì í ṣe mùsùlùmí onímọ̀ ni àwọn ń wádìí ìmọ̀ ni àwọn tó sì tẹ́wọ́ gbà àwọn náà kì í ṣe mùsùlùmí. A rí wípé Ọlọ́run padà fi rinlẹ̀ nínú Al-Qur'ani wípé lábì súfì káfíhùn sàlásùmí àti sinina wàsídàádó tíṣìà èyí tá à ń fi lílọ bíbọ̀ òǹkà tá a mọ̀ sí solar calendar òun gangan náà fi rinlẹ̀ ń bẹ̀rù kó tó tẹ̀sẹ̀ wá sọ wípé wàsídàádó tíṣìà àmọ́ ẹ sì lè fi mẹ́sàn-án kún ìyẹn ní wípé tẹ bá mọ̀ wípé ẹ fẹ́ fi ti òṣùpá kà láì ní dènà pẹ̀lú Ọlọ́run fi ń yé wa wípé méjèèjì náà ni a lè fi ṣe òǹkà ọdún òun lòún sì mọ̀ ṣe méjèèjì bẹ́ẹ̀.